Landlord, landlady, tenant. Error ṣe ọjọ́ kan ìjọba, ọjọ́ kan ìjà, ọjọ́ kan bèlè sí i. So ọ̀nà lè ka mọ́ landlord, landlady, tenant. Error ṣe. Bó bá ṣe tí alájà ní bá kọ́rù lé lé ẹ má gbàgbé àti náà ṣe wà bẹ́ẹ̀. Kí ni wọ́n ṣe wà ẹ́ ìmọ̀ kò yàtọ̀ báyìí ó yàtọ̀ in fact ó dá yàtọ̀ ìrírú ẹ̀ rí tán bá léyìn òrírí ṣé style la fẹ́ sọ ni ṣé minguli ni ṣé rolling ni ṣé cuddling ni kí la fẹ́ pè á. kò ń gbé mi lórí ibú ni kì í gbé mi débẹ̀ kálú mọ́ gbé mi débẹ̀ ní sẹ́ni rẹ̀ nínú rẹ̀. yé ẹlẹ́yìn èmi ọjọ́ wo ká fífi sí. ọlọ́run mo ti ń mísì láti jọ ẹ̀. mọ́ mi mọ́ nẹ́tíwọ́ọ̀kì mi MTN mi ti ń di glo àbí kí n wọlé ẹ̀ lọ. wo má wọlé ṣé wọ́n bẹ́ẹ̀ kí ló sọ fún wọlé ń bínú yọ 5K kó mẹ́. 5K ó ṣì rẹ̀ olùkókó bí mo ṣe ń forí ṣe parun ṣe tó ń lé yìí ìwọ ní god láti máa yan tenant láti máa yan lálẹ́. irọ́ àti lọ́jọ́ ayé mi. màìjì a máa gbọ́ obìnrin tí jì tiwa ti pẹ́ o ó ní bílì pé electronics méjìlá ló lò yàrá onímọ̀lọ́kà yàrá o mọ̀ ká lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ní ó lo kúkà ó lo hot plate ó lo fridge ó tún lo mọ́tò nu yàrá. ó máa lò ó ṣé òrí ni ó máa lò ó. ó lò ó. àbí ìyá bísínẹ́sì o ara lówó ẹ máa kú náwó ẹ bàjẹ́. let me just talk.
You are no useless. So by useless, you won't be sleeping with your landlord. You are so useless. Mo lọ bá nínú ilé yín ni àbí? Àpẹẹlẹ. Mo fà mo drag mo wá gbọ́kọ̀ inú ilé yín. Ṣé ìwé yìí? Ó yẹ kó yọ méjèèjì síta ní kó máa ṣeré. Ara lòwò. Nígbà ọkọ yín gan ṣe useless. Kí ni mo tẹ̀ ń sára wọn ìfún gan ṣe? Ẹni tó yẹ pé kò tí ì ṣe 1 second ó ti dà. Yorùbá ayé ẹ ti bàjẹ́ báyẹn. Ayé ẹ ti bàjẹ́. Olówó kékeré ayé ẹ wò mọ́ tó sọ ayé ẹ dà. Kò lè ṣe ayé ẹ ti bàjẹ́. You are too hasty. You are supposed to be proud of your husband at all. Ẹni tó bá àgbàlagbà ni wà láwọn ọmọ yàrá tẹ̀ ń ṣe. Bí máa fa ilé ọgbà àgbàlagbà ni wà. Wọ́n ti kọ́ owó tó future. Ọkọ̀ future ló ń lọ sí ìdájọ́ tí ó bless ẹ̀ future yìí. Olóòtú ìyá onílé òfin ìka òfin ibú òfin ẹ̀rù ní kọjú kíyèsí ìwà ẹ̀ ń kọjọ́ tó lọ. Màìjà ẹ rí pé lẹ́ẹ̀pọ̀ ní gbogbo ibi tá a ti ń bọ̀ yẹn ni a lè gẹ̀ẹ́tì. ó ti ẹ̀ dá Ẹ ra sorry the point of correction sir JP ní kejì olówó Mr and Mrs JP. ẹ parọ́. JP ni ẹ ti mọ̀. àìmọye JP ló sáré. Ẹ ra sà. bí o ti rí yín ni ẹ bá bàbá JP yà wá ẹ ra sà. kí ọ dáadáa ọkùnrin mo kí ọ ó ṣe ẹ̀dá ẹni à ń wá lọ́nà là ń kó JP yes sir. JP mọ̀mí JP kí ló dé tẹ̀ ẹ sáyé báyìí. tí wàhálà yìí ṣe wá pọ̀ ládùúgbò. kí ló dé gbogbo báwo. àwọn tó bá yín gbélé gbogbo wọn lẹ́ni lára. ẹ ní sùúrù ẹ jẹ́ kí chairman sọ̀rọ̀ àbí aṣáájú nílé ládùúgbò yìí ni. JP mọ̀mí JP Yes sir. kí ló dé. Tí kí ni fi ṣe sà? etí mi ti kún ni. àwọn ará inú ilé yín wọ́n ti ròyìn yín fún mi gbogbo ìwà tẹ̀ ń wù sí kí ló dé tó tó bẹ́ẹ̀. ẹ sọ lọ́hùn kí ló dé tẹ̀ ń fira yín pọ̀ lọ́hùn. kí ló lè tó ìkíla ṣe. àkọ́kọ́ náà ẹ yìí wá mítìn dédé. ẹlẹ́ẹ̀kejì àwọn tẹ́nàntì yín wọ́n lè ní àwọn lára kí ló dé tó tó bẹ́ẹ̀. ẹ wọ ayé ohun gbogbo tá a bá ayé la bá o. ayé láti fi sílẹ̀ sí. ẹ gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀. bàbá kan fún bẹ́ẹ̀ jò ní JP ní ẹ̀kọ́ sára sáré rẹ̀. JP ni. èmi nìkan mo jẹ́ JP ládùúgbò yìí. àìmọye JP ti mẹ́nu sáré. gbọ́ JP jémi ó sọ fún ń bọ̀ wí o. àwọn ọ̀gá rẹ̀ àwọn olówó rẹ̀ ni mo bá wí ń gbọ́ lójú ó ń gbọ́ lójú gidi. lo bàbá yẹn ti dáwọ́ chairman ṣé àmọ̀ wípé a respect yín ẹ̀yin ẹ̀ need láti rúùtù sí wa. ṣé rí tẹ́ bá ti bú ajá ọba lẹ́bù o. if you insult my bouncer you insult me. JP mo bú ọ ni mo bú ọ ni. Ṣé ẹ wá jà ní? irọ́ ọ̀rọ̀ ọjà kọ́ ìtò ń gbé òun ni ìrẹ́gbọ́ ọ̀pọ̀ wò mí o. alága mi ó dàbí kó ti búra ajá léde. àwọn eléyìí JP wo gbọ́ tó mọ̀ gbọ́ sórí wo ilé yìí onírú tó ń wò yìí ilẹ̀ ló bá mi o ilé ìyá àkànní rèé oko yìí ló bá mi ńgbà wọn náà ó sì dẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ foundation àwọn Jamiu olówó ilẹ̀ ńgbà wọn ń yọ ọ́ lẹ́nu èmi ló wá sábà o kí ló wá dé. ìwà tí ọ̀rọ̀ wà àdúgbò sọ̀sẹ̀ fọwọ́ yín ló ti wáyé. kí ló wá dé tó ní mọ́ wá sí ìpàdé landlord association. ṣe rí actually ní ti ìpàdé yẹn iṣẹ́ tèmi àti ìyàwó mi ń ṣe ìpàmì ká ní táìmù yẹn ni. Àwa kàwé we are able to JP gbó àmì JP ẹ̀yin kàwé. Àwa kàwé you can see from the look of things a kàwé. àwọn èmi ò kàwé. ìwé kẹ̀kẹ́ nílẹ̀ fún mi àwọn tó máa ń gbé lára. ẹsẹ̀ ìdúró kúrúǹtì lé mi tí n kéwèé rárá. Kí lẹ wá jọ? excuse me kí lẹ wá fẹ́ gangan tẹ́ fi wá bá you are embarrassing us in public now. o ṣe mi ò embarrass yẹn rárá sórí bó ti wà ní ìsìn báyìí. àwọn owó ojú ìwé bí mítìn ó ní iye tó jẹ́ ó yẹ kó ti wá kó wá san. àwọn gbogbo monthly allowance tá a máa ń san tó yẹ kó fi dá sí gẹ́gẹ́ bí landlord ládùúgbò yìí tó o ṣe ó ṣe gbogbo ojúṣe rẹ pátápátá tó yẹ kó o ṣe nílẹ̀ yìí ládùúgbò yìí ó yẹ kó o ṣe ní ìsìn tí mo ti wá sórí tó fi lè mẹ́mi odidi landlord chairman tí mo ní irọ́ pé ẹ mọ̀ nìkó ó yẹ kó o ti mọ̀ kó o ti le gan
ìmísí ti bọ́ ṣeré. ojú ọ̀nà ìwọ mú bá lọ́rọ̀ orí ìgbàgbọ́ sí. ẹbí rẹ fúnra yín lọ́rọ̀ sọ. tani ọ. torí máa ṣe ẹbí tí ó everybody ẹ fúnra yín lọ́rọ̀. ẹbí rẹ kọ́. máa ṣí náà everybody. ẹbí rẹ kọ́. ṣebí tọ́ọ̀gì ni. ìwọ yìí. jàǹdùkú ni. ìwọ bàbá máa dé. alága mi ẹja mọ lọlé. ẹ wá. àwọn ọmọ tí sọ fún àwọn ìgbìmọ̀ landlord. lè sọ̀rọ̀ kí a má gbé ẹ fún mi lọ́sì rẹ kí n máa gbọ́. ipò ìṣẹ̀jẹ̀ pọ́pọ́ sọ̀rọ̀ ìyàwó sọ̀rọ̀ àti ẹni sùúrù jàre bàbá àfẹ́fẹ́. àwọn adúpẹ́ lọ́wọ́ náà. ilé tẹ́ ẹ kọ́ ọ̀gá ṣe bí yàrá kan lẹ́jọ́ tẹ́ ẹ bá yẹ aṣọ tẹ́ ẹ fi ta wíńdò kápólì lẹ́ fi ṣẹ́nu ọ̀nà àtiwárá ẹ̀ tó jàjà fún ojúlé mẹ́wàá èwo tẹrùn ó yẹ kẹ́ respect wa. ìrírá kò sí kékeré àkànjọ kò sí kékeré àkànjọ ìdílé lórí. sorry mi ò rojú ti ẹ rí inú ilé. mo wá kí boyfriend mi. o wá kí boyfriend yẹ. ta ni boyfriend yẹ o. ìwọ ni boyfriend. o ní boyfriend mi mo dẹ̀ rí pélé dọ̀tí mo dẹ̀ bá yín gbà. ok orí pélé dọ̀tí ó wá ń gba sọ́rí o ṣénu lè ní ìwọ̀n gbé. o scott pẹ̀lú ọ̀rẹ́ òun náà ni ò jẹ́ kó o mòfin wa and for the first kínní o gbé obìnrin wá ẹlẹ́ẹ̀kejì olórí burúkú wo ló ń scott pẹ̀lú. gbogbo lè mọ kí nílé lọ́pọ̀ àti lẹ́yìn òdì mọ́ kí wá pọ̀ kí wá omi olólòdì ìyẹn ní kankan àríkẹ́ tún ti gbé kíní ọ̀hún dé láàrin lọ́ọ̀dù eré oníṣẹ́ akọni lọ́gbọ́n tó fakọyọ ẹ ti mọ̀ káwọ ìkírẹ́ àti olọ́mọ nínú nílé iṣẹ́ wa Jígí Alára òjè èrè àgá nìkan láwùjọ òkúta ọ̀gá kúkú là jẹ́ bàbá ní bàbá wọn Jígí Alára àgbà yìí dá o tí kò sí bàbá lẹ́ni tó lè bá a tún ti gbérí ọ̀hún dé láàrin lọ́ọ̀dù ọmọ yín olólùfẹ́ yín o adé ọmọ Bánkọ́lé ọmọ Èjìrè ará Ìsokùn aláṣẹ àtolùdarí Jígí Alára ló gbé yìí dóde ó ní ẹ dákun ẹ bá wa láìkì rẹ̀ o kẹ ẹ dákun ẹ bá wa share lórí YouTube wa Facebook page wa Instagram ẹ ní ẹ bá wa pín káàkiri lágbára Olódùmarè ìyọba ìkúkú ní báwọn táwọn náà ìgbà yìí tó dùn Olódùmarè ọbọ wa níjẹ òtún láéláé ojú tẹ fi wò wò ní fọ́ ọ etí tẹ fi ń gbọ́ wò ní di àríkẹ́ ẹlẹ́wìí ló ń bẹ̀yìn ní gbèjègbèjọ wo ní ẹ bá wa láìkí rẹ̀ òjè ire. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi
táyé ti tẹ̀ sí ó